Babayemi, ọmọ Babayemi, SEGUNBABS, video, Lala fever, passy bestie yet, you gotta know, scream, double yikun. All this program from ILE-ALAYO, ọmọ Babayemi, ọ̀tẹ̀mọ́lẹ̀ amúgbàmù. Ọmọ sábà mọ́kùn wọn la ìsábà lẹ́mọ̀jẹ́ alẹ́ òwúrọ̀ ọmọ ẹlẹ́wẹ̀ òbí kọ́mọ márájú fi hàn àṣà kẹrẹkẹrẹ gbẹ̀jẹ́ ọmọ àbòkè wẹ̀ sọ̀rọ̀ jìgbìnì bí àti àkún ẹ mọ ń ṣètò ogun tọrọ sísàmù mi o Jésù olùgbàlà nídà ọgbẹ́ èèyàn ọmọ Ọlọ́run ọmọ lójú Olódùmarè ẹ mọ gbọ́dọ̀ fọ́ o ọmọ sábà mọ́kùn wọn la ìsábà lẹ́mọ̀jẹ́ ọmọ sábà mọ́kùn wọn la. bó ti wò kó má yí sì tó èmi ò kí ń bá wọn sọ wípé kò rọrùn ní ò rọrùn làwọn kan kó 100 million tí wọ́n fi gba fọ́ọ̀mù Ọlọ́run tó ṣe tí wọ́n ṣe ti tèmi náà ó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ wọn gbà àwa yóò lè gbà á. bẹ́ẹ̀ni kan bá jẹ oúnjẹ èèyàn mẹ́ta oúnjẹ tó yẹ kéèyàn mẹ́ta ó jẹ tó pápọ̀ tó mú láẹ̀ ìgbà tí ó bá ṣe gá Olódùmarè ṣé ẹ̀sìn ráwa mẹ̀kúnnù tẹ̀ ń wò yìí ẹ̀tọ́ tó bá tọ́ sí wa kò ṣeé jẹ mọ́ tèèyàn sẹ́yìn olóṣèlú ń gbọ́ o. ẹ̀yin tí a dìbò yàn tẹ́ wà láwọn ibi tẹ́ wà ipò tẹ́ wà yẹn kì í ṣe torí tí nìkan lẹ ṣe wà ń bẹ̀ mẹ́. bàbá sì dìbò ẹ̀ lè wọlé síbẹ̀. bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí ni gbogbo ẹ̀ tẹ́ fi ń yí mọ́ra wọn báyìí tí ó sì sin tó fi ń ṣèyàn ọ̀dà. bó wá jẹ́ láǹfààní tí Ọlọ́run tó gbé sípò tẹ́ wà ní pòsíṣàn. ọ̀pọ̀lọpọ̀ yín ni ò fi owó ara yín ra oúnjẹ tẹ́ ẹ̀ fi owó ara yín repo gbogbo ìgbádùn ìgbálálà tẹ́ ń jẹ ń bẹ̀ tìjọba ni. èyí sì ṣe mímọ̀ ṣe yín kì í ṣe àwọn oògùn tàbí nǹkan lẹ fi débẹ̀ o. látòkè tó fi désàlẹ̀ gbogbo ipò pátápátá tó wù kẹwàá kódà títí dórí ti ọba kábíyèsí ẹ lo ipò yẹn fáwọn tí ó ṣe wípé àwọn ni Ọlọ́run ṣe torí yín fi yín síbẹ̀. ohun tí a bá ṣe lásìkò tẹ wà ń bẹ̀ yóò dìtàn. ṣe wí kẹ́ máa pa ẹ̀tọ́ àwọn tó wà lẹ́yìn yín kẹ́ papọ̀ kẹ́ máa mú láì. ìdí tá a fi ń sọ bẹ́ẹ̀ ni wípé nǹkan kan wà tó máa ń gbẹ̀yìn eré òṣùpá àfẹ́ kó gbẹ̀yìn yín la fi ń sọ bẹ́ẹ̀.
ṣe dáadáa nípò kígbẹ̀yìn kó lè dáa. Àdánwò nípò àdánwò lọ́lá. Kò sì sáwọn tó wà nípò tó ṣe dáadáa tí gbogbo àwọn aráàlú máa sọ̀rọ̀ dáadáa nípa wọn. Dẹ̀mí máa sábà mú kún wọn là. Ọmọ alùpùpù wọn tó ń tóun irúnjà finusó ìlẹ̀kẹ̀ ìjà tóun tòwó ìrìpè ìjà tẹ̀yún tẹ̀yún. Díẹ̀ báyìí là ń jẹmọ́lájà tó bá sínwín kú. A kàn fi aṣẹ́lálálà fibọ̀ láti inú ìwọ̀wé SEGUNBABS fún tòní wípé ipò kìí ṣe nǹkan tó lọ títí, bó ti wù kó gùn tó máa tán ni. Ẹ̀yin tẹ́ bá ti wà ńbẹ̀ ẹ rí wípé Ọlọ́run ló fi yín síbẹ̀ kẹ́ lè ṣàǹfààní fáwọn tó yàn yín sípò àbí torí tàwọn tí a fi yàn yín sípò. Jìgìtì akáàbọ̀ sórí ètò yakú sí mi òní. Àkú òní dè àsàn wá àwàdó àwàdédé dè àgbà. Àìnísìmí òní jẹ́ ìpín wa. Bẹ́ẹ̀ ni yàn yìí lókàlùkù wa dẹ̀ dè múnú ọbẹ̀ èdè àbọ̀yé rù. A mà dúpẹ́ lórí ti Jóyìn. Àbọ̀ ọ̀gbọ́n tó ṣẹlẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé wọn náà ti gbọ́? Ó ga jù. Ó latan bọ́gí. Ó là bọ̀gì agbọ́dọ̀. Jóyìn tí lè ṣe wa ní Prince mi báyìí. A gbégbá ọpẹ́ o. Mo ní ká ti celebrate ẹ̀. Àti ń ṣe náà báyìí. Àti ń ṣe báyìí. Nígbà tá a bá ti wà ní. Ẹni tó ṣẹlẹ̀ mà lágbára. Kíyàn sì lọ gbowó báńkì kó sì di nǹkan míì. Ìyálú Jìgìtì. Ó wí fáwọn èèyàn tó ṣẹlẹ̀. Ó ná gbára ní alágbàká òun Jóyìn Johnson kò fi mú lọ ní ọ̀sẹ̀ yóò kọjá ẹ̀ dóun la gbowó. Ọlọ́run kò fi dí ọmọ ọlọ́mọdé mú tó wà security wise. Ó smart. Àbá ti fẹ́ ṣe lè ṣe. Àwọn èèyàn wọ́n ṣe léṣe. Wọ́n ṣe wọ́n léṣe. Ọ̀rọ̀wọ́ ẹ̀ ni. Ìbájú yẹn lọ ibò ń mọ ẹ̀wọ̀n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò fi ó mú ẹ bẹ́ẹ̀. Tó àwọn èèyàn wá kì bá ti lọ sí. Ó jáde ní báńkì. Kì bá ti lọ sí báńkì. Ìjà wà fìjìláǹtì ó kọ́ ni lọ sí báńkì kéègbé ó kẹsìn sọ dá sódì kejì kẹfẹ́ ọtẹ zí kẹsìn di ohun kò yí àmúrọ̀bà. Má gbàgbé kó sọ pé ó léèyàn méjì wà nù tẹ̀sí yẹn. Àwọn ọkùnrin ó náà wà lẹ́yìn. Ẹnìkan wà wájú. Wọ́n wá ní kó wọlé síwájú. Ó sílẹ̀kùn ẹ̀yìn kò ṣeé ṣí. Wọ́n wá ní kó wọlé síwájú wọ́n á sọ pé ilẹ̀kùn wájú yẹn náà ó ní bákan ẹ̀yẹn wá ní káwọn fọwọ́ dè mú káwọn wọn ṣe dáadáa. Àwọn wá ọkàn wọn wá sọ sí pé. Gbogbo owó tó sì gbà ní gbà lọ́wọ́ ẹ̀. It is terrible. Gbogbo bóyá wọ́n fi àwọn wọ́ wọn lára. Adúpẹ́ pé wọ́n tiẹ̀ ṣe léṣe jù bẹ́ẹ̀ lọ. Wọ́n tá à ń sọ fẹ́yìn tí ẹ wà ń lé ni wípé ẹ vigilante o àti wípé mò ń wò pé alágbàká pẹ̀lú bí ibẹ̀ yẹn ṣe jẹ́ bí pẹ̀lú bí báńkì ṣe pọ̀ tó ń bẹ̀ yẹn. Èmi rò wípé bóyá CCTV gan yẹ dorí bẹ̀ dáwọn security bẹ̀ dáwọn tight gidi bẹ́ẹ̀ yẹ jẹ́ ní ti ká ṣẹlẹ̀ ńbẹ̀ ńdọ́mọ̀ sí. Rárá àwọn security ti ń wò ńgbà tí àwọn arábí tí ń lọ tí ń gbowó lọ́wọ́ ẹ̀ tó sì ń kígbe olè tí wọ́n ò ṣe nǹkan kan. Bá ara àwọn security tó wà ńbẹ̀. Ṣé kò lọ́wọ́ nínú ṣé Jóyìn gan ò lọ́wọ́ nínú báyìí. Ọjọ́ kan bá wa wá díẹ̀ o. Ẹ má sọ Àkúrẹ́ di bá mi. Ẹ̀yin báǹkì náà ó yẹ kí at least ẹ bá fẹ́ maintain àwọn customers yín ó yẹ ká ẹ ṣe nǹkan tí ó máa dáàbò bò wá. Dédédé tí ìyẹ́wò tẹ́lẹ̀ máa bà ọ́ láti wá sí báǹkì. Láyé ìgbà tí ẹ̀kọ́nọ́mì tó da gẹ́gẹ́ lólúwẹ̀ ó tún gba ìwọ̀nba owó ni wọ́n tún gbà lọ́wọ́ ẹ̀. Náà bá tẹ̀ pẹ̀lú olúwẹ̀ kọ́ lọ ṣàṣàánú wa. Ṣé kìí ṣe pé ara àwọn tó ti ń ṣọkú tó wọ báǹkì yẹn àbó ní information from somewhere to somewhere. Ó dà wọn fi ìyàn ọkàn mi gẹ̀ ń ro èyí lọ́bọ̀ ṣe wọ̀ wípé yá àwọn ti wọ́ ọ̀fẹ́ obìnrin yóò jẹ òyìnbó owó yóò ń la gbà ó pọ̀ díẹ̀. Yóò tó millions. Àwọn ti gbà dédédé ó tẹ́rìbù. Nítorí tẹ̀ ń sọ pé bóyá láwọn tí ó fún àwọn tí ó wá ṣọṣẹ́ ní information. Ó bọ́ sí bu alágbàkáyìn èrò ti máa ń pọ̀ jù. Àwọn oríṣiríṣi ló ń kọjá lọ téèyàn ò mọ̀ lè ka ṣááyé. Ó ní lè na wọn yóò rí inú báǹkì gan yẹn tó mú information káwọn yóò wò débọ̀ fi ká wá obìnrin yìí Abíọ́ní bíṣì yìí ó ti gbowó. Ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ yẹn kò sí àjẹgbé ẹ̀san. Ẹ kò ní tiyín amen. Amen. Ṣé kún báyìí lọ́wọ́ òfin yóò tẹ̀ yín ń tẹ̀dẹ̀ máa ṣe nǹkan tíntín báyìí ni. Ó lè ṣe 5 naira gan-an. Lẹ máa jí gbé.
Dáre Babs tó jẹ́ pé ó resign tó máa ń gbé báàgì tí ó kàngò tí ó dùn fífi lásì then tó bá dẹ̀ máa wọ tẹ́sí on a serious note wo tẹ́sí tó máa wọ̀ dáadáa o then àwọn tí ó jẹ́ ìgbìmọ̀ tó wà ní bóyá ìṣáàjì ọ̀rọ̀ onítẹ́sí yẹn ǹjẹ́ wọ́n ti ẹ̀ dáyé tẹ́sí gan tó wà lákùrẹ́ mọ̀. toro yẹ di àmì ìdánimọ̀ lórílẹ̀-èdè tẹ́sí dàmọ́ dáyé bá mú nọ́mbà fọ́fọ́ kí wọ́n ní nọ́mbà kí wọ́n lámì. Dan ni ID card gẹ́gẹ́ mọ̀ fún ọ ní bíṣì àti particular time owó ní mọ́tò yìí. ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin àmọ̀tẹ́kùn ẹ̀yin tí ẹ wà ní ìhà bíi security ẹ máa bá wa bójútó wọ́n ti ń lo taxi lo ọ̀kadà láti jalè pààyàn ní ìlú Àkúrẹ́ báyìí ó lágbára púpọ̀ o. eléyìí kì í ṣe wọ́n ní wọ́n pé ohun tó ṣẹlẹ̀ sí ọ̀kan nínú àwọn staff wa níbi tá a wà yìí ni. mélòó lèmi náà fẹ́ kànú rẹ̀ olówà. Akin Ṣọ́gígùn Ọlábísí Ajíbóyè kan báyìí Ṣọ́gígùn alápá fáàrí tó fọmọ fọ́kọ. Bàbá ìyàwó. Ẹ ṣàdáì ní bàbá ọkọ ní about 2 weeks ago tá a lọ ṣe ní Benue. Eléyìí tí a lọ ṣe ń bàdàn yìí Ṣọ́gígùn ló di bàbá ìyàwó bàbá Yétúndé ọfọmọ fọ́kọ. Ẹ ṣàdáì fọmọ fún ọfọkọ fọmọ ni àbí wọ́n fọmọ fún ọmọ ẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n fi ìyàwó fọmọ ẹ̀. Bàbá Ṣọ́gígùn sí àwọn náà fọmọ fọ́kọ. Bàbá ẹ̀kọ́ Ṣọ́gígùn fúnra ẹni o. Àwọn ni mo pè ní bàbá mi ni wọ́n. Ó ti adi bàbá báyìí. Bàbá ni wọ́n. Gbogbo wa tí a sì lọ síbàdàn tí a lọ bá Ṣọ́gígùn ṣe tí a lọ bá kẹ́yẹ̀ wípé ó fi ọmọ fọ́kọ àdúpẹ́ àwa tí a sì tẹ̀lé Ẹ̀ṣàdáì náà lọ sí Benue tí a lọ bá ṣe ẹ̀yẹ wípé ọmọ ẹ̀dọ́ níyàwó ìyẹn Ṣẹ́gun àdúpẹ́ fún Ọlọ́run gbogbo oríire náà ló máa kárí wa bámúbámú yọrí pé mo já náà báyìí pé bó ti wù kó má yìí sì tó àyè sì fẹ́ mi nínú kinní tí àwọn tó ti máa ń yọrí nínú kòsíkòsí nínú kòyísì máa rí tèmi ṣe I will surely make it. ẹnu ọlọ́kọ́ ọ̀la mú para ẹ̀ ẹ̀mẹ́sù kọ́ ọ̀la pa ńlọ náà ni ó sì pa á bó bá ti fẹnu pé dáadáa. náà là ń wí Tọ́pẹ́ Àlàbí ohun tí kálukú bá ti fẹnu pè tó o sì mọ Ọlọ́run lọ́lọ́run ìyálù jìkìtì. nǹkan téèyàn bá ti sọ ló máa ṣe. Stop joining them to say kò easy. Lélẹ̀ tẹ́yìn ò tiẹ̀ máa ń gẹ́rì tó ń kọjá. Ìyálù jìkìtì ìṣògbọ́ pé àwọn kan tó ti ń rẹ́ǹtì nomination form oní 100 million yẹn tí àwọn community bá ti kó jọ fún wọn. Àdàkùn ké ó ná. Wọ́n kó ná wọ́n á lọ rẹ́ǹtì fọ́ọ̀mù wọ́n fi ya fọ́tò. Wọ́n ṣáà ti deliver. Gbogbo ń tábà ṣe náà ló máa lẹ́san. A ò rọ́jọ́ mú solókùn. Ọlọ́run bá bẹ́bẹ́bẹ́ tó ti ń bẹ kí bẹ́bẹ́ tó máa bẹ ọ̀gbàgbà nílẹ̀ lókìkí ìṣẹ̀ǹbáyọ̀ bá bá ní sọ̀rọ̀ má tani jẹ gẹ́gẹ́ nínú Ọlọ́run bá tirikólé ọgbọ́n so. A sì kíyàwó Ṣeun Awódélé ńlẹ̀ Ìbàdàn. Prophetess Ọláìdé JP. Àyàtì Sàmáwò Ṣeun Awódélé, anointed presenter. The chairman FIBA Oyo State. Prophetess Ọláìdé JP. Happy birthday, ma. Ẹ̀mí wọn aṣọ̀pọ̀ ọdún láyé o. Àmín. Àti gbogbo àwọn tó ń ṣọjọ́ òbí tá àti ìdárúkọ báyìí tá a sì máa dárúkọ. Last week ní ti ìmá wa mí báyìí ọmọ bàbá Oṣojà tó ṣọjọ́ òbí ọmọ màmá oníròyìn ayọ̀ happy birthday Emmanuel àbúrò mi àtàtà.
You know, Ṣẹ́gun Babayemi, adequate guy, Ilé-Aláyọ̀. Jump on your stadium. Ètò bàbá ètò. You know, àjàlú lẹ́nu, àjàní. Ọmọ Babayemi. You know, ètò bàbá ètò ni. Kárìnà. Ilé-Aláyọ̀ on FM. Ètò bàbá ètò. Ètò bàbá ètò. You know, keep listening. Keep listening. Ilé-Aláyọ̀, ètò bàbá ètò ni. Ọmọ Babayemi. SEGUNBABS, kiri o. Lálàá fi bọ̀. Pasibẹ̀ yet, you gotta know. String double yikun. Keep listening to all this program from ILE-ALAYO SEGUNBABS. Ọmọ sábà mọ̀kún ọ̀la, àfìdípọ̀ tẹ̀ mọ́lẹ̀ bámúbámú. Títí dọ̀jọ́ alẹ́, ilé mi má dàrú, iṣẹ́ mi má dàrú, ayé mi lóyún ládùn. Títí dọ̀jọ́ alẹ́, ilé mi má dàrú, iṣẹ́ mi má dàrú, ayé mi lóyún ládùn. Títí dọ̀jọ́ alẹ́, ilé mi má dàrú, iṣẹ́ mi má dàrú, ayé mi lóyún ládùn. Títí dọ̀jọ́. Join Johnson ní producer wa. Ojúmọ́ ayọ̀ kó máa mọ́ fún àná mi lọ. Òṣè Dárìbà àsọmọ ìyàwó lè. Mama Prophetess Elizabeth. Familola. Mo kí ní kọ̀lé o, gbogbo ẹ̀yin tí kọ̀lé Èkìtì pátápátá mo mọ̀ kí yín. Ọmọ olóṣè méjì ìtakọ tabo. Ìkọ̀lẹ́run mọ́ṣọ́ṣe kàtà làbóṣe, àrùn mọ́ṣọ́ṣe kàtà làmákòókò. Ṣàrẹ̀ àrùn mọ́ṣọ́ṣe ọ̀pọ̀lọpọ̀ yóò wọ́n pé wọ́n ń tà làmákòókò. Èṣìdálẹ̀ ìkọ̀lẹ́ ni o. Ó ṣe tí ń kì wá mọ̀ yẹn nǹkan kan máa ṣẹlẹ̀ sí i. Ó ṣe méjì takọtabo. Ọkọ ràbàtà nínú àwọn òṣè ńláńlá méjì yẹn over decades ó mà ti relé. Ìjì abàmì kan tó lé lówù. Ọ̀pọ̀ ló ti ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà. Ará wọn tó sọ pé ó wà spiritual. Ibẹ̀ làwọn kan ti ń sọ pé èyówù yóò ṣẹlẹ̀ fi gbogbo ẹ̀ lẹ̀ sọ́wọ́ Ọlọ́run, gbogbo ẹ̀ náà ló yí Ọlọ́run. Wípé Olúwa nìkan ló mọ ìdí tí ó ṣe ńlá náà tó fi wó lulẹ̀. Tí méjì tó pọ̀ ẹyọ kan. Ẹnjìnà Wálé Àjàyí bò ní. Ọmọ pupa bíi kóró ṣe. Gbogbo bí ẹ̀kọ́nọ́mì ṣe rí ìkò tí ẹ̀kan ẹ̀yìn ojoojúmọ́ lẹ́yìn yọkù tẹ́yìn yọ̀kan ó kù. Àtàyà àtẹ̀yìn bákan náà lórí. Ṣé rí wípé mo jáde nígbà tí mo sọ pé bó ti wù kó má easy tó kò easy àwọn tó ń jẹ tó ń mu tó ń jẹ ṣẹ́kù wà lára wọn ni irú Wálé Àjàyí báyìí. Lálẹ́ la fi bọ̀ lórí ètò ILE-ALAYO in the mix. Bí orúkọ ẹnìkan ó ní asán láyé. A jọ sọ̀rọ̀ lọ́sàn yìí mo ní bàbá kí nìdí tí ẹ fi ń jẹ asán láyé. Oníṣẹ́ asán kọ́ láyé ni mo ní ẹ má wulẹ̀ sọ ìdí yẹn fún mi ó ti yé mi asán ni gbogbo ẹ̀. Ìmúlẹ̀ mú fò. Lẹ́lómi ẹ̀ wá diwọ́ mọ́ kankan. Nítorí pé tó bá diwọ́ mọ́ jù bí ẹyin ni yóò fọ́. Bó o bá sì tún mú tó mu gẹ́gẹ́ tó bá jábọ́ náà yóò tún fọ́ kíá ni. Nothing lasts forever.
ó mà ṣe o wọ́n ti sin Deborah ọmọ 19 years tí wọ́n pa ní Sokoto. Ìlú ẹ̀ ní Niger ni wọ́n lọ sin sí. Ọ̀rọ̀ tó sì ń lọ ní Sokoto yìí aláwòrábí nìkan ní ká ṣàbẹ̀ kó fi ọ̀run kẹ́ Deborah ọmọ 200 level. Àwọn ẹlẹ́sìn ló ṣekú pa á, wọ́n ló sọ̀rọ̀ kò bá kùn gbé, eléyìí tó di wàhálà tó di sùrùtù. Òun gẹ́gẹ́ bí Kristẹni àti àwọn Mùsùlùmí tí wọ́n jọ jẹ́ students WhatsApp wọn ní ọ̀rọ̀ náà tí awuyewuye yẹn tó ti bẹ̀rẹ̀. Wọ́n nà wọ́n lò wọ́n wọ ìgbà tí wọ́n sun tó dérú o. Ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ni ó tún wọ́n wáyé látìgbà tíṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Aláwòrábí là ń bẹ̀ kọ́rọ̀ náà kó má dogun dọdẹ o. Ọ̀pọ̀ ló ti ń sọ wípé báwọn security tí wọ́n ń gbà tí wọ́n mú tí wọ́n lọ mú pamọ́ sọ́dọ̀ wọn tí wọ́n ń blame oríṣiríṣi tí wọ́n ń sọ ọ̀tún tí wọ́n ń sọ òsì tọ́. Ọ̀pọ̀ dúkìá ló ti lọ nítorí ìṣẹ̀lẹ̀ yìí o. À ń bẹ̀bẹ̀ àwọn ìjọba kí wọ́n jọ̀ọ́ kí wọ́n dákun. A sì ń bẹ Ọlọ́run ní gbogbo ọ̀nà pátápátá wípé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí kó bá wa fòpin sí o, kó má escalate. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ yẹn ìbá tún ti dé ìpínlẹ̀ Kaduna tí gómìnà Kaduna tó tètè ṣe kìlọ̀ yẹn ìwọ́de tí àwọn kìtẹ́nì kan tí wọ́n fẹ́ ṣe. Àwọn tó fẹ́ ṣe ìwọ́de yẹn fẹ́ ṣe ìwọ́de láti tako gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ lọ́tún lósì ní Sokoto. Pàápàá jùlọ látàrí ikú Deborah tí wọ́n pa nítorí ẹ̀sìn. Gómìnà Kaduna ní kò sí ohun tó jọ ọ́, a ò gbọ́dọ̀ rí ìwọ́de kankan tó bá lọ́wọ́ ẹ̀sìn nínú ní Kaduna kí yẹn kó má tún fa jọgọdì. Ìṣẹ̀lẹ̀ kan tún lélẹ́yìí. Mẹ́sísẹ́sẹ̀ ọmọ 24 years tí wọ́n ló máa ń kó àwọn obìnrin ọ̀dọ́ ọmọ 16 years ọmọ 17 20 24 25 travel. Bíi mẹ́wàá ló ń gbìyànjú àti kó travel lọ sí Mali láti máa ṣèṣekúṣe. The àwọn National Agency for the Prohibition of Trafficking in Persons ní wọ́n bá mú ṣẹ́kùn lọ́ba di kóòtù. And she has been sentenced to 7 years ọdún méje. Gbogbo ẹyọ ọkùnrin olójú kò mú ọ lọ tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá róbìnrin bẹ́ẹ̀ bá tí ara yóò tí ì balẹ̀. Ẹ
ẹgbẹ́ ti ọkùnrin ọ̀kúndùn tó ní ìbálòpọ̀ dáràn yìí ó ṣe àtìláwí pẹ̀lú ìyàwó oníyàwó ní ẹsẹ̀ rẹ̀ méjèèjì ló bá yí padà bíi ti màlúù. wọ́n tiẹ̀ ló ń gbìyànjú láti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló tún sọkún àmọ́dé ṣùgbọ́n bọ̀ tí igbe màlúù ló ń jáde láti ẹnu ẹ̀. ó jẹ forbidden fruit àbí nǹkan. gbogbo ẹni tí ẹ̀ ń ṣe irun tọkùnrin yìí ṣe ẹ̀yin ni rékàn ire irun tọkàn ni o yọkàn yìí náà kú. ẹ̀yin bí ẹ̀sẹ̀ ń gbọ́ ètò yìí ẹ listen attentively. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí ọmọ 20 years kan òun àti bestie ìyẹn jẹ́ ọmọ 21 years. bestie ọmọ 21 years yìí ló introduce ọ̀rẹ́ ọmọ 20 years sí bọ̀bọ̀ kan. kí ọmọ 20 years yẹn kó lè wà convince. bọ̀bọ̀ yẹn kọ́kọ́ send aláàtì ó kọ́kọ́ send owó 20,000 tó sì rí aláàtì ẹ̀. pẹ̀lú gift tó fún ọmọ 21 years tó jẹ́ bestie ọmọ 20 years yẹn ó tún fún ní gift ńlá kan ṣe iPhone lẹ́ ń pè é. Delivered to her by bestie. nígbà tí ó tẹ̀lé lọ sí ọ̀dọ̀ bọ̀bọ́ yẹn ọlọ́run ló ní kọ́ wọn yẹn ó smart bíi Joyin Johnson. nígbà tó débẹ̀ ó ṣàkíyèsí wípé àwọn cups tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó wà ń bẹ̀ tí wọ́n fi ń mu nǹkan tútù ó dàbí pé tòun yàtọ̀ ó ṣàkíyèsí pé ó dàbí pé ó yàtọ̀ kí ló ń happen. ara fún àmọ́dé ṣùgbọ́n ń bọ̀ tí ó ti mu díẹ̀ nínú tí wọ́n fi sínú kọ́ọ̀pù fún ó wá ṣe bí ẹni tó fẹ́ dáhùn call ó excuse wọn wípé ó dàbí pé mọ̀ sí òun pé òun ń bọ̀ òun fẹ́ sáré bá mọ́mí òun sọ̀rọ̀ ó jẹ́ tí ń fi dizzy bí ìgbà tí oorun ti ń kùnyàn díẹ̀ ó ti fẹ́ sùn ló bá fọgbọ́n sí ló tètè jáde kíákíá